Àbámọ̀ ńlá gbáà nìgbéyàwó tí mo ṣe pẹ̀lú ìyàwó mi já sí fún mi o, Ọlábísí ló sọ bẹ́ẹ̀. Iwájú onídàájọ́ abilékọ SM Akíntayọ̀ ti ilé-ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó wà ní Màpó nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn tọkọtaya méjì kan, abilékọ Láìdé Ọlábísí àti ọ̀gbẹ́ni Fẹ́mi Ọlábísí, kó ara wọn lọ. Láìdé ló gbẹ́jọ́ ọkọ rẹ̀ lọ sílé ẹjọ́ náà. Ẹ̀sùn tó sì fi kàn án ni pé kò sífẹ̀ẹ́ kankan mọ́ láàrin àwọn méjèèjì. Ó ní kí adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún bá òun tú ìgbéyàwó ọdún 4 tó wà láàrin àwọn méjèèjì ká. Gẹ́gẹ́ bó ṣe wí nílé ẹjọ́ ọ̀hún lópin ọ̀sẹ̀ tó kọjá yìí, Láìdé ní, olúwa mi ò rò pé ìgbépọ̀ èmi pẹ̀lú ọkọ mi lè rọrùn mọ́ o. Gbogbo ìgbà la fi máa ń jà nínú ilé. Ọ̀rọ̀ ìjà wa pàápàá ti sú àwọn ẹbí àwa méjèèjì báyìí. Bá a bá kó ẹjọ́ lọ sọ́dọ̀ wọn ká tó padà délé lọ́jọ́ náà, a tún ti máa bẹ̀rẹ̀ sí lu ara wa. Kò sífẹ̀ẹ́ kankan mọ́ láàrin àwa méjèèjì báyìí. Ọmọ kan ṣoṣo tó wà láàrin wa wà lọ́dọ̀ ọkọ mi. Mo nífẹ̀ẹ́ sí i bẹ́ẹ̀, ṣùgbọ́n kí adájọ́ bá mi kàn nípa fún ọkọ mi pé kó ṣílẹ̀kùn fún mi nígbàkúùgbà tí mo bá fẹ́ wá wo ọmọ òun lọ́dọ̀ rẹ̀. Nínú ọ̀rọ̀ Fẹ́mi tí í ṣe ọkọ olùpẹ̀jọ́, ó lóun pàápàá gbà láti kọ ìyàwó òun yìí sílẹ̀ nítorí pé kò sífẹ̀ẹ́ kankan láàrin àwọn méjèèjì mọ́, àti pé àbámọ̀ ńlá gbáà nìgbéyàwó tó wáyé láàrin àwọn méjèèjì jẹ́ fóun nítorí pé òun kò fìgbà kankan gbádùn àjọṣepọ̀ náà. Ó ní ìfẹ́ àìṣẹ̀tàn ló kọ́kọ́ wà láàrin àwa méjèèjì yìí nígbà tá a bẹ̀rẹ̀ o, ṣùgbọ́n nígbà tíyàwó mi ti ń lọ gba ìmọ̀ràn òdì lọ́wọ́ àwọn oníranù kan ládùúgbò tá à ń gbé, níjà ti ń wáyé nígbà gbogbo láàrin àwa méjèèjì. Gbogbo ọ̀nà tó bá òfin mu tí mo mọ̀ ni mo ti gbà láti jẹ́ kó mọ̀ pé àwọn ohun tó ń ṣe kò dáa, ṣùgbọ́n ẹ̀yìn tirẹ̀ ló ń bọ́ sí títí tó fi gbẹ́jọ́ rẹ̀ wá sílé ẹjọ́ báyìí. Bí mo bá sọ̀rọ̀ báyìí ṣe láá gbómi lẹ́nu. Gbogbo ohun tí mo bá ní kò gbọdọ̀ ṣe ló máa ń ṣe nínú ilé. Ọ̀rọ̀ ìjà wa méjèèjì pàápàá ti sú àwọn ẹbí tó ń bá wa parí ẹ̀. Wọn kì í dá sí wa mọ́ rárá nítorí pé ojoojúmọ́ ìjà ni láàrin èmi àti ẹ̀. Mo bẹ̀ adájọ́ ilé ẹjọ́ yìí pé kí wọ́n yọ̀ǹda ọmọ tó wà láàrin ìgbéyàwó wa fún mi kí n lè tọ́jú ọmọ náà dáadáa gẹ́gẹ́ bí mo ti ṣe fẹ́. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ SM Akíntayọ̀ ní káwọn tọkọtaya ọ̀hún padà wá lẹ́yìn tí wọ́n bá ti lọ jókòó ìgbésẹ̀ wọn yìí wò dáadáa. Ó sì sún ìgbẹ́jọ́ síwájú dọjọ́ míì. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.